kálẹ̀ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lóde sojú ọ̀rọ̀ yín láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde. Adétóyè Adégbèn lórúkọ níròyìn. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Alákòóso fún ètò ìròyìn àti ọ̀rọ̀ ìtanijí fún orílẹ̀-èdè yìí Muhammad Idris sọ pé kò sí ìjọba kankan tó ti wá ṣáájú tó ti ṣe àǹfààní tó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láàrin àlàfo ọdún méjì péré. Níbi ìpàdé ọdún 2025 tí Voice of Nigeria ń ṣètò, àwọn alẹ́nulọ́rọ̀ fi èrò kan sọ pé ìṣọ̀kan orílẹ̀-èdè yìí àti ìgbọ́kànlé àwọn aráàlú jẹ́ ohun pàtàkì láti lè ṣàgbékalẹ̀ ètò ààbò orílẹ̀-èdè tó dájú. Saliu Abdullahi Gwanara ló jábọ̀ ìròyìn náà. Àjọ tó ń rí ṣètò pàjáwìrì orílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ ìpamọ́ àti ìkìlọ̀ gbígbà sílẹ̀ látàrí ìròyìn omíyalé àgbàráyà ṣọ́ọ̀bù tó lè ṣẹlẹ̀ ní ọdún 2025 pẹ̀lú ètò láti dènà àwọn ìpalára tí àpọ́nyẹ̀mí yìí lè fà bá àwọn ènìyàn àti agbègbè. Solomon Ayédèyìn tó wà pẹ̀lú ẹgbẹ́ náà nígbà ìbẹ̀wò wọn sí ìpínlẹ̀ Kogi ròyìn pé ẹgbẹ́ náà ṣàbẹ̀wò sí àwọn àdúgbò tó sábà mọ́ ní àpọ́nyẹ̀mí àti láti lè ṣàlàyé fún àwọn aráàlú nípa bí wọ́n ṣe lè ṣètọ́jú ara wọn àti àyíká wọn. Àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ ìdánwò oníwèé mẹ́wàá fún ti ilé ẹ̀kọ́ gíga ti ọdún 2025 ti rawọ́ rabẹ̀ kí wọ́n tètè bẹ̀rẹ̀ ìmúlò ètò ìṣèdánwò lórí ẹ̀rọ ayélujára káàkiri orílẹ̀-èdè yìí. Àwọn akẹ́kọ̀ọ́ sọ eléyìí di mímọ̀ nígbà tí alákòóso fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ ọ̀jọ̀gbọ́n Suwaiba Ahmad wá ṣe àbẹ̀wò sí àyẹ̀wò tí àjọ tó ń rí sí ètò ìdánwò oníwèé mẹ́wàá ṣètò ní ìlú Àbújá. Ọláyínká Òjó ló jábọ̀ ìròyìn náà. Àsìkò tuntun láti lè ṣàmúlò agbára ìyípadà ilẹ̀ Nàìjíríà ni wọ́n wí pé iṣẹ́ kan tí ó wà níwájú gbogbo ọmọ orílẹ̀-èdè yìí ni. Eléyìí ni àtẹ̀jáde tí wọ́n ṣe nígbà ìfihàn àti ìfilọ́lẹ̀ ìwé tuntun kan tó ń jẹ́ Transforming Nigerian: Pathway to Progress and Prosperity. Deborah Balagogo ló jábọ̀ ìròyìn náà. Nínú ìyípadà pàtàkì lórí pẹpẹ àjọṣepọ̀ àgbáyé, orílẹ̀-èdè Nàìjíríà ti darapọ̀ mọ́ àwọn orílẹ̀-èdè tó dá àjọ tuntun kan sílẹ̀ eléyìí tó dá lórí pípẹ̀tù sí aáwọ̀ ohun pẹ̀lú àríyànjiyàn lágbàáyé. Akọ̀ròyìn wa láti ilẹ̀ òkèèrè Patricia Ezame-Luba jábọ̀ ìròyìn wípé ìwé àdéhùn lórí ìdásílẹ̀ àjọ tí yóò máa ṣe ìlàjà láàrin àwọn orílẹ̀-èdè kan sí kejì lágbàáyé ni wọ́n tọwọ́ bọ̀ ní 30 oṣù karùn-ún ọdún 2025, èyí tó jẹ́ ọjọ́ mọ́lẹ̀gbàgbé nínú ètò ìbáṣepọ̀ láàrin àwọn orílẹ̀-èdè àgbáyé. Àwọn akọ́ni tí ń ṣiṣẹ́ lórí àìlera ẹ̀jẹ̀ tí ń ṣiṣẹ́ lórí ìmọ̀ ìjìnlẹ̀ nípa nínímọ̀ nípa irúkirú àìlera ẹ̀jẹ̀ nínú àtìlẹ́yìn ìlera àpapọ̀ káàkiri orílẹ̀-èdè yìí. Ìpè yìí jẹ jáde láti inú ìpàdé pàtàkì kan tí àwọn aṣojú àwọn òṣìṣẹ́ lórí àìlera ẹ̀jẹ̀ láti orílẹ̀-èdè oríṣiríṣi ní ilẹ̀ Áfíríkà eléyìí tí wọ́n ṣe ní ìlú Àbújá. Salwa Khalil Ibrahim ló jábọ̀ ìròyìn náà. Ìròyìn wa fún ti àṣálẹ́ òní kò ní jù báyìí lọ. Adétóyè Adégbèn olórúkọ níròyìn. Títí dọ̀la ó dàbọ̀. ẹgbẹ́yẹ̀wò lọ́tùnlọ́tùn ni ọjọ́ ń yọ, lọ́tùnlọ́tùn ni òun ràn. Ẹgbẹ́yẹ̀wò ètò tuntun tó gorí afẹ́fẹ́ lórí iléeṣẹ́ móhùnmáwòrán àpapọ̀ NTA Ìjẹ̀bú Òde, StarTimes 103 àti àwọn ẹ̀rọ ayélujára yòókù. Lórí ètò yìí láti máa gbé àwọn ọ̀jọ̀gbọ́n wá sórí afẹ́fẹ́ láti jíròrò lórí àwọn ohun tó ṣe kókó tó ń ṣẹlẹ̀ láwùjọ bí ọ̀rọ̀ òṣèlú, ọ̀rọ̀ ẹ̀kọ́, ètò ààbò, ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé, ọ̀rọ̀ ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ètò yìí yóò máa gorí afẹ́fẹ́ dédé aago 7:30 alẹ́ ní ọjọ́bọ̀, ọjọ́ àlàmísì lọ́sọ̀ọ̀sẹ̀. Ààyè wà fún ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá àti olókoòwò kéékèèké láti wá polówó ọjà yín lórí ètò Ẹgbẹ́yẹ̀wò. Ẹ kú ojúlọ́nà o. NTA Ìjẹ̀bú Òde, the heritage station currently transmitting to the general public with clear signals on digital StarTimes platform on channel 103.
for efficient and effective media coverage. NTA Ijebu-Ode is also on all social media handles such as Facebook, YouTube, TikTok, and Instagram to give you TV experience on the go. For maximization of viewership, the station provides platform for esteemed viewers, individuals, corporate entities, and advertisers to advertise goods and services, as well as showcase events ranging from valedictory service or graduation ceremony for schools, inter-house sports, excursion to NTA Ijebu-Ode, Cultural Day, reunion anniversaries, birthdays, wedding engagements, burial ceremonies, and other social events with wider range that cuts across different demography, either age, religion, and so on. NTA Ijebu-Ode is poised to serve you the best by showcasing your school activities at a discounted rate. Seize this golden opportunity by partnering with NTA Ijebu-Ode to advertise your educational institution aimed at boosting your image and patronage. For further information, advert and booking placements, please contact NTA Ijebu-Ode Marketing Department on 0802 941 1473 or 0902 206 0894. You can equally visit our station NTA Ijebu-Ode located at Television House, Erunwa Road, GRA, Ijebu-Ode, Ogun State. NTA